Ẹ̀ka èdè Yorùbá. Èdè Yorùbá, ẹ̀ka ti èdè, òun là ń ṣe àgbéyẹ̀wò lónìí fún alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní. Alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní. Sáà kẹta ọ̀sẹ̀ kejì. Sáà kẹta ọ̀sẹ̀ kejì. Orúkọ mi ni olùkọ́ Ọmọkewò aya Ọláònípẹ̀kun. Ẹ káàbọ̀ sí ìkànnì YouTube mi yìí. Ẹ jọ̀wọ́ ẹ bá mi tẹ àmì ìdarapọ̀ mọ́ ìkànnì yìí tí àwọn olóyìnbó ń pè ní subscribe button. Ẹ ṣeun bí ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀. Ẹ sì tún wá bá mi tẹ àmì wípé ẹ fẹ́ràn ìdánilẹ́kọ̀ọ́ yìí kó lè máa tẹ̀síwájú sí i. Òun ni àmì like button. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń bá mi tẹ̀ ẹ́ tí ẹ sì ń ṣe wípé kí ìkẹ́kọ̀ọ́ yìí kó máa tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ìwé ìlànà ìkẹ́kọ̀ọ́ èyí tí ìjọba fọwọ́ sí, òun la fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ṣísẹ̀ntẹ̀lé ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Torí náà ẹ máa fi yé gbogbo àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wípé ẹ̀ka YouTube yìí ó ṣe é gbẹ́kẹ̀lé, ó ṣe é gbáralé, ó ṣe é máa tẹ̀lé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ fún iṣẹ́ ṣíṣe láti kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ni tàbí fún akẹ́kọ̀ọ́ láti kọ́ èdè Yorùbá. Èdè Yorùbá, ẹ̀ka ti èdè, òun là ń yẹ̀wò ní àsìkò yìí fún alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní. Sáà kẹta ọ̀sẹ̀ kejì. Orí ọ̀rọ̀. Orí ọ̀rọ̀. Àgbéyẹ̀wò iṣẹ́ sáà kejì. Ìpín sísọ̀rí. Àgbéyẹ̀wò iṣẹ́ sáà kejì. Òun ni a ó ṣe ní ìpín iṣẹ́ ti àkókò yìí. Èròǹgbà. Ní òpin ìdánilẹ́kọ̀ọ́, àwọn akẹ́kọ̀ọ́ yóò lè àkọ́kọ́ yẹ àwọn ẹ̀kọ́ sáà kejì wò dáadáa. Yẹ àwọn ẹ̀kọ́ sáà kejì wò dáadáa. Ìkejì, dáhùn ìbéèrè abẹ́ àyẹ̀wò náà. Dáhùn ìbéèrè abẹ́ àyẹ̀wò náà. Ìmọ̀ àtẹ̀yìnwá. Ìmọ̀ àtẹ̀yìnwá. Àwọn akẹ́kọ̀ọ́ ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn kókó ẹ̀kọ́ náà lórí èdè ní sáà kejì èyí tí ó kọjá. Ní sáà kejì èyí tó kọjá. Ìgbésẹ̀ ìkọ́ni ní kíkún. Àtúnyẹ̀wò iṣẹ́ sáà kejì lórí èdè. Olùkọ́ ṣe ìsọníṣókí gbogbo àwọn kókó ẹ̀kọ́ iṣẹ́ sáà kejì lórí èdè fún ìránnilétí àwọn akẹ́kọ̀ọ́ ní ṣísẹ̀ntẹ̀lé láti ìbẹ̀rẹ̀ sáà kejì títí dé ìparí. Olùkọ́ ṣe àlàyé ráńpẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn orí ọ̀rọ̀ iṣẹ́ sáà kejì lórí èdè. Ìtẹ̀síwájú ìkọ́ni kíkún. Àwọn nọ́mbà tí ẹ rí ní ẹ̀gbẹ́, ìyẹn àwọn òǹkà tí ẹ̀ ń wò yìí, òun ni òǹkà ìtọ́kasí ọ̀sọ̀ọ̀sẹ̀ àwọn orí ọ̀rọ̀ iṣẹ́ tó yẹ kí olùkọ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Ní ojú fọ́nrán tí ẹ̀ ń wò yìí, ọ̀sẹ̀ kìíní sí ọ̀sẹ̀ karùn-ún, àwọn iṣẹ́ tó yẹ kí àwọn akẹ́kọ̀ọ́ ṣe níkọ̀ọ̀kan òun ló wà ní ojú fọ́nrán yìí. Ìtẹ̀síwájú ìkọ́ni kíkún. Ọ̀sẹ̀
òun lẹ́rí tí a tò sẹ́gbẹ̀ẹ́ yẹn. Àwọn orí ọ̀rọ̀ fún àgbéyẹ̀wò ìsọníṣókí ọ̀kọ̀ọ̀kan wọn òun ló wà ní iwájú rẹ̀. Ní bákan náà, iṣẹ́ ọ̀sẹ̀ 5 òun ló wà níbẹ̀. Nínú ọ̀sẹ̀ 5 náà, a rí ọ̀sẹ̀ keje èyí tó jẹ́ pé òun ni ọ̀sẹ̀ ìsinmi ìdajì sáà kejì. Ó túmọ̀ sí wípé ní àkókò náà kò sí iṣẹ́ kankan rárá, nítorí àti olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wọ́n gbọ́ludé, wọ́n wà ní ìsinmi ìdajì sáà kejì. Ọ̀sẹ̀ kẹfà sí ọ̀sẹ̀ kẹwàá, àwọn iṣẹ́ tán ṣe òun lẹ̀ ń wò yìí. Olùkọ́ sì ń ṣe àlàyé ní ṣókí lórí ọ̀kọ̀ọ̀kan wọn. Ìtẹ̀síwájú ìkọ́ni kíkún. Ọ̀sẹ̀ 11 sí ọ̀sẹ̀ 14, àwọn iṣẹ́ tí àwọn akẹ́kọ̀ọ́ ṣe òun lẹ rí ní ojú fọ́nrán yìí láti ọ̀sẹ̀ 11 sí ọ̀sẹ̀ 14. Èyí ló sì kádìí iṣẹ́ ní ṣíṣe fún sáà kejì. Wàyí o, a ti wá dé àsìkò tí àwọn akẹ́kọ̀ọ́ yóò fi ìmọ̀ wọn hàn lórí àtúnyẹ̀wò ẹ̀kọ́ iṣẹ́ sáà kejì èyí tí wọ́n ti ṣe, tí olùkọ́ sì ti ṣàlàyé àwọn iṣẹ́ náà lérèfé fún wọn lẹ́ẹ̀kan sí. Mú ìdáhùn tí ó yẹ. Ìdáhùn 5 ni a tò jọ fún iṣẹ́ kíláàsì. Ó sì ṣe 5 náà. Àsìkò wa tó wà yìí fún iṣẹ́ àṣetiléwá. Iṣẹ́ àṣetiléwá. Àwọn akẹ́kọ̀ọ́ yóò kọ ìbéèrè méjì yìí sínú ìwé iṣẹ́ àṣetiléwá wọn. Olùkọ́ yóò kọ ìbéèrè náà sí ojú pátákó. Àwọn akẹ́kọ̀ọ́ yóò sì kọ sínú ìwé iṣẹ́ àṣetiléwá wọn, torí wípé eléyìí ni wọn yóò ṣe wá láti ilé. Ẹ ṣeun, mo dúpẹ́ púpọ̀, mo mọ rírì yín lọ́pọ̀lọpọ̀. Ibi la ó ti dáni dúró fún ìkẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ kejì ti àwọn ọlọ́dún kìíní lórí èdè. Sáà kẹta ń tẹ̀síwájú wẹ́rẹ́wẹ́rẹ́. Alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní, ẹ̀kọ́ èdè Yorùbá, ipa ti èdè, ẹ̀ka ti èdè, òun la ṣe àgbéyẹ̀wò ní àkókò yìí. Sáà kẹta, ọ̀sẹ̀ kejì. Ẹ ṣeun, mo dúpẹ́. Ẹ̀yin akẹ́kọ̀ọ́, ẹ̀yin olùkọ́, ẹ kú iṣẹ́ takuntakun lórí àwọn akẹ́kọ̀ọ́ yìí. Ẹ̀yin akẹ́kọ̀ọ́, ẹ kú ìfarabalẹ̀, ẹ kú ìgbìyànjú láti rí wípé ohun gbogbo tí olùkọ́ ń kọ́ yín ó yé yín yéké. Ẹ sì ń fi ìyẹn hàn nínú iṣẹ́ kíláàsì àti àṣetiléwá tẹ́ ń gbà tán yanyan. Fún àwọn iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe yìí, ẹ jẹ́ á kọrin ìmóríyá. Bàtà mi á dún kó kó ká, ìwọ ńkọ́? Bàtà rẹ á dún kó kó ká, tó bá kàwé rẹ. Bàtà rẹ á dún kó kó ká, tí ń bá kàwé mi. Bàtà mi á dún kó kó ká.